ẹ ti gbọ́? Ǹjẹ́ ẹ ti gbọ́? Ǹjẹ́ ẹ ti gbọ́? Àjààbálẹ̀ ìròyìn tó jálẹ̀jáko níkànnì Kaftan Television Yorùbá. Bíná bá ń jó nínú pápá. Mọ̀jàlá ní délé ṣòfófó. Ǹjẹ́ ẹ ti gbọ́ ní ìròyìn àsìkò tí kì í jẹ́ kí ti aráàlú ó di sí gbogbo bó ṣe ń lọ láwùjọ. Lágbo òṣèlú. Ǹjẹ́ ẹ ti gbọ́? Lẹ́ka ọrọ̀ ajé. Ǹjẹ́ ẹ ti gbọ́? Eré ìdárayá. Ǹjẹ́ ẹ ti gbọ́? Agbo amúlùdùn kọ́. Ǹjẹ́ ẹ ti gbọ́? Ìkànnì Kaftan Television gbàràdà lọ́wọ́ alára fi ṣọmọ alára lóore. Agogo 11 àárọ̀ títí di agogo 12 ọ̀sán gbèrè. Ní gbogbo ọjọ́ ajé Monday títí di ọjọ́ Ẹtì Friday. Kaftan Television Yorùbá. Àwòdì wá lọ sí bàlọ́rẹ̀ yẹ. A padà dé lára ọ̀tún. Ọjọ́ kìíní oṣù kẹfà lè tó gbìnàyà padà. Ǹjẹ́ ẹ ti gbọ́? Ẹ pè sórí ètò láti dá sí àwọn ìròyìn tó ń jáde ní yàjóyàjó. Ǹjẹ́ ẹ ti gbọ́? Olékenka. Kaftan Television Yorùbá. Ṣàfojúsùn ayé tó rẹwà. Àwa dé o, àwa máa dé o, kópa kẹ́nikẹ́ni máa fariwo díwà lọ. Ẹ náà tiẹ̀ ní bẹ́ẹ̀ pariwo ariwo kẹ̀. Ọmọ tó bá ń sunkún nísìnyí wọ́n ó ṣe kí ni wọ́n ó gbé ha lẹ́nu nígbà lásìkò yìí wọ́n ṣe bẹ́ẹ̀ ẹkún kẹ̀ ní tí ń bẹ ńlẹ̀ yìí ó kọjá tẹ́nìkan sọ pé òun ń pariwo. bẹ́ẹ̀ ni. Kaftan TV Yorùbá ṣàfojúsùn ayé tó rẹwà. Kaftan TV Yorùbá ṣàfojúsùn ayé tó rẹwà. Ojúmọ́ ire náà ni ó tún mọ́ wa lónìí. Ẹ káàbọ̀ sí orí ètò yín ètò wa Ǹjẹ́ ti gbọ́ ẹ. Kí a tó lọ sókè lọ́hùn a sọ fún yín lẹ́ẹ̀kan pé àlejò wa ti wà níkàlẹ̀ lẹ́yìn tí ájò máa fọ̀rọ̀ jomi tó rọrọ̀ lówùúrọ̀ tòní. Èmi ọmọ yín ọ̀rẹ́ yín olólùfẹ́ yín Ànúolúwapọ̀ ọmọ Ògúnníyì ọmọ nílùú Ìpamọ́sí ní ìpínlẹ̀ Kwara. Èmi náà ni mo tún fi àsìkò yín kí n káàbọ̀ sórí àkọ́tún ètò tòní. Samuel Olúbáyọ̀ Ọlámídé yín rèé apọ́nbẹ́pọ̀ rẹ́pírẹ́sẹ̀ntà MC tó gba skiyaski miskiyaski yagbayaski entertaining refreshing and tantalizing olórin ẹ̀mí tó dáńtọ́ ààrẹ mẹ̀kúnnù káfàtà oníjọba ọ̀fìjọba kingdom ojúlówó ọmọ ìyẹlẹ́jà tó dolóògbé ní boro olúdèrè ìjọsí ẹ wá nǹkan fìdílé tàbí kẹ́ fìdílé nǹkan ìhín láti ń ṣàfojúsùn ayé tó rẹwà. Àánú àlejò wa ti wà ń kalẹ̀ ẹni tá a sì ní lórí ètò lónìí ó kọ wọn lẹ́kùnrẹ́rẹ́ náà ni Ayaba Khadijah Okunnu Lamidi wọ́n jẹ́ lámẹ̀tọ́ lò lára àwọn obìnrin tó ń ṣe takuntakun ni Àánú yá fún ọ láàyè ẹ bá wa kí àwọn aráalé. Mo kí gbogbo èèyàn tó ń wò wá o nílé níbi iṣẹ́ tẹ́ bá wà níbi iṣẹ́ ẹ káàbọ̀ sórí ètò. Ẹ bá dá ọkọ yín lẹ́kùnrẹ́rẹ́ àti ipò tẹ́ ẹ dìmú láwùjọ. Orúkọ mi ni Khadijah Okunnu Lamidi. Bíi pé mo ti ń di politician báyìí, but my day job ni I'm a social impact entrepreneur. A máa ń ṣiṣẹ́ tìlú náà ni. Mo dá ilé-iṣẹ́ media, Slice Media sílẹ̀. Ọ̀dà ẹ jẹ́ á bẹ̀rẹ̀ ní pẹrẹwu níràbá torí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wọn ti jókòó láti gbọ́ àwọn ìbéèrè àwòrán tá a fẹ́ béèrè àti dáhùn tẹ́ fi ṣe kí n bẹ̀rẹ̀ látọ̀dọ̀ mi ń bí báyìí ọ̀pọ̀lọpọ̀ ìròyìn la ti kà láàárọ̀ yìí àmọ́ kó tó di wípé ń lọ síbi àwọn ìròyìn wọn ẹ jẹ́ ká kọ́kọ́ dojúkọ ọ̀rọ̀ ètò ààbò yìí ẹ ti mú òṣèlú mọ́ṣẹ́ yín báyìí àwọn èèyàn sì ti mọ̀ yín kí ni àwọn ọ̀nà àbáyọ níbi tá a wà nù a ti mọ̀ pa á ní ìdágẹ́gẹ́ ètò ààbò kí làwọn ọ̀nà àbáyọ tẹ́ ẹ rò wípé orílẹ̀-èdè Nàìjíríà tán lè ṣe láti kúrò nípa ètò ààbò tó dágẹ́gẹ́ yìí. Àkọ́kọ́ tí máa sọ ni pé àwa obìnrin náà la ní iṣẹ́ lọ́wọ́ tá a máa ṣe. Àwa náà là ń jìyà jù àwa ní gbogbo àìsí security àwa náà là ń jìyà ẹ̀
ó di dandan pé ká dìde káwa náà bá wa fọwọ́ kún gbogbo ìfẹ́ tí àwọn oníṣèlú ń ṣe lọ́wọ́lọ́wọ́. Iṣẹ́ pọ̀ gidi gan, kì í ṣe iṣẹ́ fún àwọn kan ni o, iṣẹ́ gbogbo wa náà ni, gbogbo wa la máa ṣáwọ́ pọ̀. Ọ̀dà ẹ jẹ́ àṣẹ báyìí Arabinrin KHADIJAH Ọmọbọ́láńlé Òkúnnù Lámìdí, ẹ̀yin gẹ́gẹ́ bí onímọ̀ nípa ọrọ̀ ajé ìṣòwò nǹkan lórílẹ̀‐èdè Nàìjíríà, ẹ jẹ́ á wo ibi tí orílẹ̀‐èdè Nàìjíríà dé dúró báyìí. Wọ́n ní a tún ti jẹ gbèsè eléyìí tó wọ 42 trillion naira, ìyẹn láti ọ́fíìsì àjọ tó ń rí sí ọ̀rọ̀ gbèsè, ìyẹn Debt Management Office DMO. Ọ̀nà wo gan-an láàfin ní jẹ gbèsè mọ́ lórílẹ̀‐èdè yìí? Torí ó dàbí pé gbèsè yìí ti ń mú wá lómi, òṣèré rẹ̀ ò pé bóyá gbogbo wa lápadà di ẹrú ìbò báyìí. Gbogbo ìlú ló ń jẹ gbèsè, kò sí ìlú kankan tí ò kí ń jẹ gbèsè. Nǹkan tá a bá fi gbèsè yẹn ṣe gangan ni kókó. Nísìn, to be honest, ọ̀rọ̀ gbèsè yẹn kọ́ ló ṣe pàtàkì jù ní Nàìjíríà. Ọ̀rọ̀ bá ṣe máa jẹ́ káwọn ọmọ wa padà lọ sí school, ọ̀rọ̀ bá ṣe máa make sure pé tá a bá ń travel ojú ọ̀nà safe. Àwọn nǹkan tó máa gbájé wọlé, àwọn nǹkan tó máa jẹ́ kí àwọn èèyàn ṣiṣẹ́ tó jẹ́ pé gbèsè yẹn a máa san díẹ̀díẹ̀ náà ni, gbogbo ìlú ló ń san díẹ̀díẹ̀. But tá a bá lè ṣiṣẹ́ inú ìlú, báwo la ṣe fẹ́ san ìgbèsè tá a ti nílẹ̀? So it's quite important pé àwọn nǹkan tí mo tiẹ̀ fẹ́ sọ ní bíbáyìí náà ni pé ọ̀rọ̀ school, nǹkan tẹ́mi rí sí ni pé owó tá fi ń ṣe subsidy, owó ìrànwọ́ orí epo. Owó ìrànwọ́ orí epo, mo gbọ́ pé mò ń kà níbì kan pé owó oṣù kan subsidy ó lè sort out owó ASUU tó jẹ́ pé fún ọdún kan àbí ọdún méjì. Tá bá lè ṣe yẹn, ó yẹ kí a bá aráàlú sọ̀rọ̀ náà ni pé wo owó mọ́tò ó máa wọ́n díẹ̀ o, ṣùgbọ́n àwọn ọmọ wa a gbọ́dọ̀ kó wọn padà lọ sí school. Tá bá ti ṣe yẹn tó ti wọ school, àwa máa jókòó pẹ̀lú àwọn ASUU, àwọn NANS pé báwo la ṣe máa wá ṣe lọ síwájú, because bá ṣe ń bá lọ yìí kò wà sustainable, kò lè ṣeé ṣe fún ọdún méje tó ń bọ̀ lọ́nà. So báwo la ṣe máa sort out ìyẹn tó ń bọ̀, but ká kọ́kọ́ clear látẹ̀yìnwá yẹn náà, ká kọ́kọ́ clear yẹn náà. Tá bá ti ṣe yẹn, and our children are back in school, àwọn ọmọ wọn gan á mọ̀ pé wọ́n wà lọ́kàn wa. A kàn lè jókòó ká ní pé òbí ni wá àbí aráàlú ni wá, ká máa lọ ká dẹ̀ fi wọ́n sílẹ̀ nílé. Èmi náà mo ti jókòó sílé o pẹ̀lú ASUU, mo mọ bó ṣe rí. Mo ti jókòó sílé ọdún kan pẹ̀lú ASUU, mo mọ bó ṣe rí gangan. So it's very important. Ẹ ṣé àdúpẹ́ àlejò wa. Lórí ọ̀rọ̀ ètò ẹ̀kọ́ tẹ́ mẹ́nubà yìí, pàápàá jùlọ lórí ọ̀rọ̀ ìyanṣẹ́lódì ASUU, lórí ọ̀rọ̀ ìgbésẹ̀ etí ẹgbẹ́ àwọn akẹ́kọ̀ọ́ yẹn, ẹgbẹ́ NANS tí wọ́n ń gbé nípa ṣíṣe ìwọ́de lọ sí àwọn òpópónà tó ṣe pàtàkì àti sí pápákọ̀ òfurufú ní orílẹ̀-èdè yìí. Kí ni èrò yìí lórí ìgbésẹ̀ ẹgbẹ́ NANS yìí, àti pé kí lẹ lérò pé ìjọba ní orílẹ̀-èdè lè ṣe láti fòpin sí ìyanṣẹ́lódì ASUU pátápátá? So ọ̀rọ̀ pé ASUU ni o, government ni o, NANS ni o, it's important pé a wá solution sí, kì í ṣe ta ló jẹ̀bi ta ni ò jẹ̀bi, gbogbo yẹn sórí nǹkan tá a fẹ́ ṣe sí gangan, what is the solution, and these are some of the solutions tí mò ń sọ pé nǹkan tá a máa ṣe báyìí. Ṣùgbọ́n everybody máa ní láti jókòó ni, because àwọn ọmọ yìí ní priority, kì í ṣe government, kì í ṣe government is there, àwa la fi ìjọba síbẹ̀, àwa la máa sọ fún ìjọba nǹkan tá a fẹ́. Àwọn ọmọ yìí tá à ń sọ yìí, àwọn náà ló máa ṣe ìjọba in the next 20-15 years. So
nǹkan tá a bá ṣe sílẹ̀ náà la máa bá wájú nǹkan tí everybody náà máa bá wájú náà nìyẹn. It's not just for some people. So bí ṣe ń bá lọ lẹ́ẹ̀kan tá a bá ti sanwó, because the truth about it ni pé ìjọba kò ṣeé ṣe kí ìjọba máa sanwó university education for long term, kò ní ṣeé ṣe. A máa wá bá ṣe máa ní báwo lọ ṣe máa ń sọ, a máa wá bá ṣe máa wọ́n máa dapò náà ní díẹ̀ ìjọba san, díẹ̀ aráàlú á san, so that tá bá need dókítà, I need pharmacist, I need àwọn dentist, I need àwọn bankers. There are so many of these courses tó jẹ́ pé ìjọba náà gbọ́dọ̀ ní àǹfààní fún ìjọba kí ìjọba owó sí fún education wọn. Ṣùgbọ́n gbogbo ọ̀rọ̀ finance and all this argument needs to stop. We need to have argue more. What is the solution for this problem? And to me, ọ̀rọ̀ owó tán fi ṣe epo yẹn tẹ̀sán yẹn lẹ́ẹ̀kan, Dr. Olamide, owó yẹn gangan la máa lò fi sort out issue yìí. ẹ jẹ́ á wò báyìí ẹ ń sọ̀rọ̀ pé owó ìrànwọ́ orí epo náà ni a fi yanjú owó ASUU. Ṣé ìjọba àpapọ̀ gbà àbí ṣé ẹ rò pé ìjọba àpapọ̀ gbà pé tó kí wọ́n yọ owó ìrànwọ́ orí epo kí wọ́n wá fi yanjú ọ̀rọ̀ ASUU, àti wípé tá a bá yọ owó ìrànwọ́ orí epo fún toṣù yìí tá a fi yanjú ọ̀rọ̀ ASUU, tóṣù tí ń bọ̀ ibo la dà á sí? Ṣé àtún ní máa dà á sí igbó atú tí ò ní wá níwúlò? Mo like question yẹn, ẹ ṣé gan fún question yẹn. Ṣé mọ̀ pé ìjọba ò mọ, kò sí ìjọba kankan tó mọ gbogbo solution. Gbogbo wa náà la máa fẹnu sí, la máa fọwọ́ sí pé ọ̀nà àbáyọ kan rèé o. Everybody then wọ́n máa jókòó, wọ́n máa wò pé èwo ló make sense jù nínú gbogbo solution tán ti table yìí. Èmi náà mo ń offer solution kan. It's not until téèyàn bá dé ìjọba lèèyàn máa fún ìjọba the best advice téèyàn bá ní. Then the second question tẹ́ bèrè yẹn, owó oṣù kan fún owó epo tá à ń sọ yìí, ó máa sort out owó ASUU for 2 years. Fún odidi ọdún méjì. Ọdún méjì. So tá bá yọ owó month kan, ṣé a lè fi dín ní? Ó ṣe bí next month ṣì máa wá. Tá bá fowó kún, tá bá yọ owó yẹn tá fi sort out 2 years tó ti kọjá, a wá máa sọ̀rọ̀ ìyẹn tó ń bọ̀ níwájú. Kì í ṣe pé gbogbo ìgbà la máa yọ fi ṣe yẹn, but it is necessary to remove it nísinsìnyí eléyìí tá à ń wò níwájú wa. Ṣebí government is management. Ìyẹn tó bá a máa fi kan di kan ní just to keep things in a balance. So this is my own this is how I prefer my own solution to that situation. Ṣé àdúpẹ́ lórí ọ̀rọ̀ owó yẹn tí ìjọba àpapọ̀ tí wọ́n kéde pé àwọn ò fi lè wo oṣù tó kéré jùlọ ìyẹn minimum wage ní irú àsìkò yìí, ǹjẹ́ lérò pé ìgbésẹ̀ tí ó dára tó náà níjọba àpapọ̀ fẹ́ gbé yìí? Nígbà tí ò sówó nílẹ̀ tá à ń sọ pé kò sówó. Ṣé òní wá dọjọ́ iwájú tíjọba wa sọ pé kò sí agbára mọ́ láti san owó náà? Bẹ́ẹ̀ sì rí àwọn kan ò tí ì san 30,000 yìí 30,000 naira eléyìí tí ó wà nílẹ̀ tẹ́lẹ̀. Mo dúpẹ́ question yẹn again. 30,000 yẹn dandan ni kán san yẹn náà, ìyẹn dandan ni. Ṣùgbọ́n I think the real issue ni pé owó tá à ń san fún minimum wage ní sọ̀rọ̀ private business o, ìjọba, iṣẹ́ ìjọba. A gbọ́dọ̀ bẹ̀rẹ̀ sí máa get value fún iṣẹ́ tó ń ṣe nínú ìjọba. Because ní ọ̀pọ̀lọpọ̀ gbà tán bá fẹ́ ṣiṣẹ́ tó jẹ́ iṣẹ́ tó ṣe tó tóbi gan àbí tó ní ìròyìn gan, wọ́n tún máa lọ gbaṣẹ́ yẹn, wọ́n tún máa lọ fúnyàn níṣẹ́ yẹn ń tà. So ó mean pé èmi náà ti ṣiṣẹ́ ní government rí. Ó mean pé àwa tá wà nínú government yẹn, ó mean pé ẹ̀ ń sọ fún wa pé àdá tó ni láti ṣiṣẹ́ tó yẹ kí, because that's the whole point of civil service.
civil servants náà lọ máa ṣiṣẹ́ ìlú. So tẹ́ bá ń gbé gbogbo contract tó yẹ kí civil servants máa ṣe tá ń gbé lọ síta tá tún náwó owó tó yẹ ká máa fi san salaries. So these are some of the things tó yẹ kí a lo ká fi enough money aside fún training, fún these are the things so you can prepare your workforce better so that tí iṣẹ́ yẹn bá dé tó jẹ́ pé wọ́n gbọ́dọ̀ ṣe àti ní oníṣẹ́ tó pọ̀ nílẹ̀ ká lè lò. So but 30,000 yẹn with the way the inflation pẹ̀lú bí ìlú ṣe ń lọ ìyẹn dandan ni ná because àwọn èèyàn gbọ́dọ̀ take care family wọn. Then tàbá wá fi training kún tí èèyàn bá ti ń show ẹ pé mo lè ṣe ju báyìí lọ mo lè ṣe àwa jẹ́ on a merit basis ẹni tó bá ń add value owó ẹ̀ máa so everybody máa compete láti fi get more money and add more value. ṣùgbọ́n eléyìí tíjọba tún wá sọ pé àwọn ò tún fi kún báyìí nígbà tí láàrin odidi ọdún méje wọn ṣe yíhun àmọ́ nígbà tí wọ́n á kún gẹ̀rẹ́gẹ̀rẹ́ pé wọ́n sọ̀kalẹ̀ lórí àga àlééfà tí ìṣèjọba wọn ti ń tẹnu bodò lọ báyìí wọ́n tún wá láwọn fẹ́ gbé owó oṣù tó kéré jùlọ yíhun minimum wage náà pé wọ́n tún fẹ́ gbé e sókè sí ṣé ẹ rò wípé ó rọrùn lásìkò yìí láti ṣe bẹ́ẹ̀ àti pé ṣó yẹ kíjọba ó tún gbèrú yíhun wá ṣé ìṣòro òṣèlú. ṣé mọ̀ pé election ń bọ̀ so wọ́n máa sọ a lot of things ẹ má jẹ́ bá ṣe wà yìí àwa gangan ní government ara wa ẹ má jẹ́ focus lórí gbogbo nǹkan tó wọ́n lè jáde kan sọ nǹkan kan tó bá fẹ́ sọ wọ́n lè sọ 20 things every day ìyẹn kọ́ la máa concentrate lórí ìyẹn tó wà níwájú wa ló yẹ ká fojú sí right now these are the issues on ground. Gbogbo ọ̀rọ̀ gbogbo ìgbà téèyàn tó máa sọ tí gbogbo wa máa sún débi báyìí tó máa tún sọ míì tí everybody gbogbo ìgbà yẹn kúrò wà náà ṣe I don't even know what word to use so ó yẹ ká concentrate we have to be disciplined we have to concentrate on the issues ahead and concentrate on bá ṣe máa better ara wa fún aráàlú so that àwa náà máa help àwa náà la máa educate political education àwa náà la máa sọ fún aráàlú tòótọ́ ọ̀rọ̀ òdodo ọ̀rọ̀ that's the most important thing. tó ìbéèrè eléyìí ó jẹ́ ìbéèrè tí ó kan ẹ̀yin gangan fúnra yín lórílẹ̀‐èdè Nàìjíríà ẹ ti gbégbá pé ẹ fẹ́ díje kí làwọn ohun tẹ́ ẹ rí pé ó kùn díẹ̀ káàtó tí ẹ fi wò pé ó yẹ kémi náà dìde kí n ṣe adarí orílẹ̀-èdè yìí àti wípé àwọn ọ̀nà wo lẹ́yìn gan rò wípé ẹ fẹ́ gbà darí orílẹ̀-èdè yìí nígbà tẹ́ ẹ fi gbégbá àbò pé ẹ fẹ́ ṣe ààrẹ gẹ́gẹ́ bí ọjọ́ orí yín sì ti wà tó jẹ́ pé ẹ wà ní ọ̀dọ́bìnrin tó sangun dáadáa kí lẹ rò wípé ẹ fẹ́ ṣe àti àwọn nǹkan tó kùn díẹ̀ káàtó tí ẹ fẹ́ pamọ́ ọ̀nà wo lẹ sì fẹ́ pa wọ́n mọ́ tẹ́ ẹ fi gbégbá àbò pé ẹ fẹ́ díje dupò ààrẹ. ẹ ṣé gan mo dúpẹ́ everybody gbogbo wa ti rí i pé bí ìlú ṣe ń lọ a lè jókòó ká fọwọ́ lẹ́rán it's important to jẹ́ pé everybody gets involved one way or the other pé mo dìde yẹn mo dìde mi ò lè gbá mọ́ mi lè gbá sára mọ́ pé ẹ mọ̀ pé òdodo ọ̀rọ̀ yẹn ó ṣe kókó sí mi when you know better you must do better so téèyàn bá ti mọ òótọ́ èèyàn gbọ́dọ̀ sọ òótọ́ ni so it's a situation ni pé nígbà tẹ́mi gan dàgbà the thing tí wọ́n fún èmi ní ẹ̀kọ́ tó ń fẹ́ mi lé ni pé wọ́n fún mi ní good education ẹ̀kọ́ sound wọ́n tún tọ́ mi lé so kò sí bí n ṣe máa ní pé mo ní gbogbo ẹ̀tọ́ yìí kí wọ́n máa lọ lọ́nà tí ọ̀nà tí ò darí tí ò dára tó fún ìlú so education tán fún mi náà ni education tí mò ń sọ tó yẹ ká mójútó fáwọn ọmọ wa because with education anything is possible.
ẹ ṣé àdúpẹ́ arábìnrin KHADIJAH OKUNNU LAMIDI, ẹ ṣé àdúpẹ́ fún ìjíròrò tá a ti ń ní látàárọ̀ lórí ọ̀rọ̀ ìkópa yín nínú agbọn òṣèlú ní orílẹ̀-èdè yìí, yàtọ̀ sí pé à ń jáde láti du ipò kan mú. Ǹjẹ́ lérò pé àwọn ipa míì wà tí àwọn ọ̀dọ́ àti àwọn obìnrin tí wọ́n lè kó lọ́rọ̀ òṣèlú ní orílẹ̀-èdè yìí? Anu, thank you for the question. Obìnrin ló ní ìjọba tó bá tẹ́ bá fẹ́ gbé wọlé náà lè máa gbé wọlé. Kì í ṣe, it's not magic. Ìyẹn tá bá ní ó máa wọlé ló máa wọlé. But àwọn obìnrin ó dàbí a máa ń wò pé ká ṣe ti ẹlòmíì. Ó ti tó gẹ́ ká ṣe ti tiwa náà. Ìjọba tó bá wà nílẹ̀ ṣó tá bá sínú ẹ̀, tá bá wà involved, tá bá participate, wọn ò ní ṣe tiwa. Tiwa dẹ̀ ni pé káwọn ọmọ wa kan lọ school. Tiwa dẹ̀ ni pé ká má ní insecurity problem. Tiwa náà ni pé ká níná. Tiwa náà ni pé gbogbo nǹkan tó jẹ́ tiwa tóbìnrin ní ti ìlú. Obìnrin òun wo ti ara ẹ̀ nìkan. Tá bá ti fẹ́ dìbò, ó yẹ ká join party. Èmi gan mo ti join party. I'm a member of the SDP, Social Democratic Party. So sí bó ṣe fẹ́ ní pé ó fẹ́ èlò ó fẹ́ tòlù tó ní join party. Party wo ni tá bá wù ẹ́ a máa mọ party tó bá mú ó máa that means that's your ideology. Ibi tó fi sí. Gbogbo àwọn other countries. Èèyàn máa mọ irú èèyàn téèyàn bá jẹ́ with the party that you follow. Kì í ṣe pé party kankan dá o, party kankan ò dá o, nǹkan yẹn. Èèyàn máa dúró síbì kan pé mi ìfẹ́ kéèyàn mi ò sí pẹ̀lú pé kéèyàn má ṣe báyìí, mi ò sí pẹ̀lú pé kéèyàn má ṣe báyìí. But you have there are clear lines so that èèyàn máa mọ̀ pé tí n bá join party yìí wọ́n máa ṣe tèmi, wọ́n máa ṣe nǹkan tí mo like. Kì í ṣe pé ó kàn gbogbo ẹ̀ kàn dàpọ̀ mọ́ra wọn náà. So those are èèyàn gbọ́dọ̀ join party number one. Number two, èèyàn máa nísìn kò ní ká máa sọ voters card mọ́, ìyẹn ti close. But ẹ máa lọ pick ẹ up tẹ́ bá ti register. You have to pick up your voters card. Tẹ́ bá dẹ̀ ti pick up voters card on election day. Election day òun ṣe jọ́ téèyàn máa ṣe pé holiday ni o, pé èèyàn kàn máa jókòó sílé, èèyàn máa relax, èèyàn máa lọ gbá bọ́ọ̀n ta. Election day is the one day that you use to determine your future. So everybody ó yẹ ká jáde. Tẹ́ bá dẹ̀ ti jáde tẹ́ ti dìbò, ẹ má padà lọlé, ẹ má tí ì lọ, ẹ dúró síbẹ̀ náà, ẹ jẹ́ àmọ́ra wa. Ṣé nǹkan tó jẹ́ nìyẹn, mọ̀ mímọ̀ ẹ̀. Ẹ jẹ́ àmọ́ra wa, ká dúró ká wò pé òkè o, nínú ní local government yìí o, ní ward yìí o, ìjọba tó mú ni, ìjọba kìíní kan ló mú, kì í ṣèjà. Káwọn mọ̀ pé òkè bíbá nǹkan táwa fẹ́ rèé, so that because government òun ṣe government ẹnìkan no, is a mix. So tá bá wo side kan tá wò pé okay àwọn people ló wà níbí okay. So tẹ́ bá because after the election èèyàn máa tòlú. Kì í ṣe gbogbo èèyàn máa campaign, èèyàn máa tòlú náà. So gbọ́dọ̀ mọ̀ ìlú tó fẹ́ tò pé àwọn tó wà níbí báyìí, àwọn àgbàlagbà, àwọn ọ̀dọ́ ni, àwọn tó wà níbí báyìí, àwọn tó ti dàgbà díẹ̀ ni, àwọn tó wà níbí báyìí. You have to know your communities, and through election náà la máa fi mọ̀ wọ́n pé àwọn eléyìí wọn like kéèyàn máa. I don't even know which example to use. So ẹ wá jẹ́ ń béèrè ní kẹ́sì dáhùn ní ṣókí torí àwọn èèyàn fẹ́ pè wọlé, àwọn èèyàn tiẹ̀ ti ń pè wọlé ni. Ẹ dákun lẹ́yìn ìgbà tẹ́ ẹ ti wá ṣe ètò ìdìbò nínú ẹgbẹ́ òṣèlú Social Democratic Party, ẹgbẹ́ òṣèlú SDP, yún ẹgbẹ́ òṣèlú ẹlẹ́ṣin funfun, tẹ́ ẹ ti ṣe ìdìbò abẹ́lé tí ẹni tó sì jáwé olúborí ti jáwé olúborí, ǹjẹ́ ẹ sì tún nígbàgbọ́ nínú ẹgbẹ́ òṣèlú SDP wípé ntẹ́ ẹ fẹ́ wọn yóò sì ṣẹlẹ̀? Thank you. Bẹ́ẹ̀ni mo ṣe wà nínú ẹgbẹ́ SDP. Ẹ mọ̀ pé nǹkan tí ó dá mi lójú nínú SDP ni pé a máa ń sọ̀rọ̀, a máa jókòó, wọ́n máa decide pé okay nǹkan tá a máa ṣe rèé, this is nǹkan tí ìlú need rèé, kì í ṣe nǹkan tí ẹnìkan need àbí nǹkan tí èèyàn méjì need. Wọ́n máa ń jókòó, wọ́n ti build bridges to different other
parties tó jẹ́ pé kò ń ṣe party kan kò lè dàlú tó party kan ò lè dàlú tó it has because tẹ́ bá ní party kan tó ń dàlú tó ó mean pé ẹ ti oppress the other people nìyẹn it's oppression. Ẹ gbọ́dọ̀ ní bridges to other parties. It must be a grand coalition. One party cannot do it. So you need a party tó jẹ́ pé wọ́n máa reach out sí everybody tó jẹ́ pé everybody lè wọ́n ní ìbùjókòó ń bẹ̀. Any party yẹn. The young man, Mr. Adébáyọ̀ Adéwọlé, is somebody that I believe in. Mọ̀ pé wọ́n mọ nǹkan tó tọ́, nǹkan tó yẹ. Wọ́n dẹ̀ ní the energy and is a young man, the energy and the drive to push it forward. Mo dẹ̀ nígbàgbọ́ pé wọ́n máa ṣiṣẹ́ with the right people, with the right. Pẹ̀lú àwọn èèyàn tó dáa, àwọn èèyàn tó tọ́, tó yẹ. Yes. Tọ́ ẹ wo ọ̀rọ̀ lẹ́sọ̀ yìí ẹ já wá ṣe bẹ́ẹ̀ ká kọ́kọ́ dókè lọ́hùn-ún ẹ ṣì wà lórí ìlà ẹ fún gbogbo ẹ̀yin tí ẹ̀ ń wò wá ń lé ẹ máa wò pé bó ní sí ń lọ àtẹ̀mí ANUOLUWAPO àwa wà l'Ábùjá ní àhín arábìnrin ayaba KHADIJAH Ọmọbọ́láńlé Òkúnnù Lámìdí wọ́n ń bẹ nílùú Èkó a sì jọ wà tẹ́ ẹ jọ ń wò wá báyìí àjọ ń jíròrò adúpẹ́ lọ́dọ̀ màmá wa KHADIJAH Òkúnnù kò easy o tẹ́ bá mọye ìgbà tí a ti pè wọ́n busy kọjá wọ́n ní wọ́n pé àmọ́ ẹ jẹ́ àdókè lọ́hùn kẹ́ ẹ lè béèrè àbéèrè yín lọ́wọ́ Hajiya KHADIJAH Òkúnnù Lámìdí bàbá padà dé àmọ́ tẹ̀wájú à ń lọ à ń bọ̀ àti ìdè. Ṣàfojúsùn ayé tó rẹwà. Àwa àti àlejò wa Arabinrin KHADIJAH Okunu Lamidi náà láti jọ ń fọ̀rọ̀ jomitoro látàárọ̀ tí wọ́n sì ti ń dá wa lóhùn lórí àwọn ìròyìn tí ó jáde lónìí dókítà gẹ́gẹ́ bí a ṣe ń sọ lọ lórí ètò yìí bẹ́ẹ̀ ni. Lágbára Ọlọ́run gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá láǹfààní láti pè wá wọlé báyìí nọ́mbà tẹ́ ẹ pè wọlé sí náà ní bẹ ní ojú ìwòran yín gbogbo ẹ̀yin tí ẹ ń pè sórí nọ́mbà tèmi nọ́mbà tí ń bẹ lójú ìwòran yín náà ni kí ẹ pè sí ẹ má wàá gbàgbé ẹ béèrè ìbéèrè yín ní ṣókí tẹ́ bá sì ti béèrè ìbéèrè yín tán tàbí tẹ́ bá ti dá sétò ẹ rí i dájú wípé ẹ yí ẹ̀rọ móhùnmáwòrán yín lẹ̀ ẹnìkan bẹ́ẹ̀ ẹ lò ó. ẹ káàárọ̀ o. ta là ń bá sọ̀rọ̀ láti bò. láti Òṣogbo bàbá ẹ béèrè ìbéèrè yín kẹ́ ẹ tẹ̀ ẹ wájú. Yes sir. Ọlọ́run wà pẹ̀lú yín. Àmín o. Ó kí ANUOLUWAPO. Ẹ ṣé àdúpẹ́. Yóò dára fún ọ. Àmín. Mo kí sáàmù náà gan, mo kí ọ̀gá. Ẹ ṣeun bàbá. Ẹgbẹ́ Ọlọ́run ẹ máa rà rèé. Àmín. Àmín. Ẹ̀ẹ́dẹ̀ bọ́wọ́. Àmín. Ẹ̀rọ máa mi o ẹ bá fi sí o. Yóò wà lágbára Ọlọ́run. Ẹ bá kí ẹ bá débẹ̀. Yes sir. Mo kí àlejò yé. Mo kí dáadáa. Àwọn náà ń dáhùn. Àlejò tẹ̀gbẹ́ wa ọlọ́jẹ̀ kó dára. Àmín. Ṣùgbọ́n tí mo kàn fẹ́ sọ ní pé tí ò bá jẹ́ òní báyìí èmi ò gbọ́ orúkọ àlejò tó ló fẹ́ sàárẹ̀ èmi ò sì kọrí. ṣùgbọ́n kò ìtọ́lọ́run ò lè ṣe àgbà pé ìtọ́lọ́run ò lè ṣe Ọlọ́run wà pẹ̀lú wọn yóò dára fún wa o. gbogbo bí ìtẹ́ bèrè àṣìdá àti wọn dáhùn náà láti gbọ́. ṣùgbọ́n àti mo fẹ́ sọ̀rọ̀ lórí ni ọ̀rọ̀ mínímọ́ ìwé tí àwọn ìjọba fẹ́ ṣe. ó dàbí pé ìjà kò bọ́ ìjọba àpapọ̀ ọ̀bọ̀ wọn ò gbọ́ wọn làwọn ní bọ́ ibà abẹ́rẹ́ lókun gbogbo tó wà lẹ́yìn ṣe wọn òrójútu rẹ̀ wọn làwọn fẹ́ fi kún kẹ́ni ó dára kò sí ìka tó burú bẹ́ẹ̀ o ṣùgbọ́n sóòótọ́ ni wọ́n ń sọ fún wa ṣé tí wọ́n ṣe ṣé wọ́n ṣe lóòótọ́ tó jẹ́. ẹ ṣeun bàbá ẹ lò. ẹ máa kó ètò. ta là ń bá sọ̀rọ̀ láti bò. Adé Ológun ẹ má dìbò síbẹ̀. láti ìpínlẹ̀ Èkìtì tọ́ ẹ tẹ̀ wájú. àwọn àpẹpẹlẹ kó ètò. Yes sir. ṣé ẹ gbọ́ mi. à ń bọ̀ yìí o ẹ tẹ̀ wájú. mo kí àlejò tẹ gbé wá náà wọn kó àtótónu látàárọ̀. Yes sir. nǹkan tẹ nígbà fẹ́ dá síbẹ̀ ni pé ẹ ka ìròyìn kan lẹ́ẹ̀kan pé àwọn ìjọba àpapọ̀ ni wọ́n fẹ́ fi sówó àwọn òṣìṣẹ́. ní ìgbà wo ni wọ́n ní kò sówó Nàìjíríà ẹ̀yin kan ti sọ lẹ́ẹ̀kan yẹn á sún abẹ́bẹ́ wọn ọ̀rọ̀ wá sùn fún ọ.
wọ́n dẹ̀ ní wọ́n fẹ́ wá fi sówó òṣìṣẹ́ báyìí wọ́n fẹ́ ẹ̀tàn ló wà bẹ́ẹ̀. tọ ẹ gbọ́ béèrè yìí hello ṣé ń gbọ́ ṣé ohun tí àlejò wa sọ nípa pé kí wọ́n yọ owó ìrànwọ́ orí epo kí wọ́n fi sanwó wàásù kílẹ̀ rí sí. ìyá ò lè ṣeé ṣe owó lórí kìí ṣáàtù nìkan ló wà lórílẹ̀‐èdè nàìjíríà tí ìyà ń jẹ báyìí gbogbo nàìjíríà ni ìyà ń jẹ. tọ ọ̀dà ẹ jẹ́ gbọ́ tẹ̀lé mi. wọ́n lè darí lọ yọ owó orí epo fọ́sítì tó pa gbogbo ọmọ nàìjíríà kọ̀ọ̀kan fi wọn wá àsìkò ní èmi ò fọwọ́ sí yẹn. tọ ẹ jẹ́ gbọ́ tẹ̀lé mi. wọ́n lè fi sanwó wọn. ọ̀dà ẹ jẹ́ gbọ́ tẹ̀lé mi ẹ ṣeun ẹlú ẹ káàárọ̀. ẹ káàárọ̀. tààlà ń bá sọ̀rọ̀ láti bọ̀. ẹ wo mo pè lẹ́ẹ̀kan tí babaláwo padà sọ̀rọ̀ ẹ jáde lẹ́ẹ̀kan yẹn mo rí kí sọ̀tọ́ tẹ́ mi sílẹ̀. ojú òpó ni ẹ tẹ̀ wájú bàbá. ètí mo tẹ́ láti sọ ni pé ọ̀rọ̀ bọ́dí wọ́n wí lè bèrè ní fàásì. yes sir. ṣé ọ̀rọ̀ tíjọba sọ tóòtọ́ ni wọ́n sọ fún àdàbẹ̀ tàràlù. because tẹ́ bá wo gbogbo nàìjíríà nìṣẹ́ 30,000 yẹn àwọn gómìnà mi ò san owó yẹn nìṣẹ́ wọn san owó yẹn nìṣẹ́. so jẹ́bà pé ẹ bá rò pé àwọn tàràlù gan àwọn gan mọ ti ṣẹlẹ̀ báyìí lọ́wọ́lọ́wọ́ báyìí. tí ó bá fẹ́ ṣe kan kí wọ́n ṣe ọ̀rọ̀ àwásù wà lẹ̀ wọ́n rówó wọn san àwọn dókítà wọ́n làbẹ́ daṣẹ́lẹ̀ àgbogbo èèyàn daṣẹ́lẹ̀ wò rí kankan ṣe sí wọ́n làbẹ́ wo kówó òṣìṣẹ́ kì í ṣe pé ó burú kò burú rárá ó ní pé nǹkan ti wọ́ kọjá yìí ṣùgbọ́n ṣé wọ́n ṣe lóòótọ́ béèrè tèmi nìyẹn wọ́n lọ́ọ́ dàpọ̀ kó bá yẹjú ọ̀rọ̀ nàìjíríà wa ọ̀rọ̀ pàmò gbogbo láì bẹ́ẹ̀ láti jẹ pàmò bó ti wà bó ti lé ní 50 years eré nǹkan tó ṣẹlẹ̀ sí wa rí ṣé dókítà sọ pé àìsàn ti wá ni tí o bá tó wà lẹ́ni kó kọjú sí kó fi nàìjíríà lẹ́ẹ̀ bá ti wà kó fà wá pẹ̀kúrò lẹ́ àríkàkà tó jẹjú ṣùkọ̀ máa lọ báyìí ọlọ́wà pẹ̀lú wa ẹ̀rí sì ṣe bẹ̀yẹ ó kì í ló dára fún yín ẹ bá kí adépéjú ọba mi. ẹ ṣeun bàbá a pàdánù ìpè kan ní ìsìn láti orílẹ̀-èdè Benin Republic bí wọ́n bá láǹfààní láti tún pè wọlé ẹ jẹ́ wọn ó pè wọlé àágbé ìpè ẹyọ kan sí i nítorí àkókò ti lọ àmọ́ ẹ jẹ́ kí àlejò wa arábìnrin KHADIJAH OKUNNU LAMIDI ẹ jẹ́ wọ́n bá wa gba àwọn ọ̀dọ́ ìlú níyànjú ẹ bá wa gbà wọ́n níyànjú lórí ètò ìdìbò tí ń bọ̀ yìí. Campaign máa bẹ̀rẹ̀ ní 28th of September. We're allowed to campaign from 28th of September. Ṣùgbọ́n èmi gan, I'm still considered ọ̀dọ́. I'm 38 years old. Mo fẹ́ kẹ́ mọ̀ pé kò sí ọ̀dọ́ nínú Nàìjíríà tí ò mọ nǹkan tó ń ṣẹlẹ̀. Kò sí ọ̀dọ́ nínú Nàìjíríà tó máa ní pé òun understand the issues of the country. Ṣùgbọ́n nǹkan tó yàtọ̀ ni pé nígbà ayé tí bàbá wa àti àwọn bàbá wa wọ́n máa ń jókòó pọ̀ wọ́n máa ń nǹkan tó ń pè ní wọ́n máa organize ara wọn pọ̀ wọ́n máa organize groups wọ́n máa organize youth. The first party in Nigeria was a youth party. Báwọn lọ ṣe gba ìjọba lọ́wọ́ òyìnbó àwọn ọ̀dọ́ náà ni but wọ́n papọ̀ gbogbo wọn papọ̀ wọ́n jókòó wọ́n wò pé kí ni nǹkan tí in the next 10 years àwa ní ìlú yìí máa bọ́ sí lọ́wọ́ kí ni nǹkan tó a fẹ́ kó bọ́ sí wa lọ́wọ́ so àwa la máa jókòó ẹ jẹ́ àwo ti technology. Ìmọ̀ ẹ̀rọ. Yes, technology ló máa help us solve most of our problems. Ẹ jẹ́ ká mú government tó jẹ́ pé ó máa support our technological growth. Improvements. Ẹ jẹ́ ká mú government tó jẹ́ pé ìjọba tó jẹ́ pé ó máa support obìnrin. Tóbìnrin bá how do they say it ní Gẹ̀ẹ́sì, the poorer the women, the poorer a country. The more obìnrin tó jẹ́ mẹ̀kúnnù bí ìlú ṣe máa rí nìyẹn because obìnrin ní ibi tí everybody ti kọ́kọ́ bẹ̀rẹ̀ so ìjọba tó máa support obìnrin ní ká dìbò fún obìnrin tó bá tún ní ká dìbò fún ìjọba tó máa support tó máa ensure pé àwọn ọmọ wa education is priority.
ìyẹn ní ká dìbò. ká dìbò fún. ẹ ṣeun, ẹ bá wa dágbére fáwọn aráalé. Thank you. Mo dúpẹ́ pé take time láti gbọ́ tọ̀rọ̀ ẹnu mi. Tọ́ ẹ ṣeun, agbàgbọ́ pé tá a bá pè yín ẹ tún máa jẹ wa. Oh, definitely, doctor. Àti ń bá bọ̀ tipẹ́. Ọ̀dà. Ẹ ṣe àdúpẹ́ púpọ̀ lọ́wọ́ yín pé a pè yín tí ẹ sì dá wa lóhùn. Ẹ̀yin ará lè jẹ́ títí ọ̀la tá tún máa pàdé lórí ètò yín ètò wa Ǹjẹ́ ti gbọ́. Náà ni èmi ọmọ yín ọ̀rẹ́ yín olólùfẹ́ yín ANUOLUWAPO Ògúnníyì ní mo kí n pé ire ni ojú owó rí o, ire náà ni ojú wa yóò máa rí ní gbogbo ọjọ́ ayé wa. Ẹ máa yáṣẹ́ o. Títí ọ̀la tá a tún jọ máa pàdé, adúpẹ́ pàtàkì lọ́wọ́ Arabinrin KHADIJAH OKUNNU LAMIDI fún oore ọ̀fẹ́ tẹ́ fún wa láti darapọ̀ mọ́ wa lórí ètò Ǹjẹ́ ti gbọ́. Ẹ tún darapọ̀ mọ́ wa lórí ètò akọni obìnrin, èyí ò ta ANUOLUWAPO nù. Èyí ò yọ pàkìkì yóò kú òní wọn pé ẹ̀hún tẹ́yìn obìnrin mọ̀ ọ́ jẹ lẹ́gbẹ̀ẹ́ wá fúnra yín bẹ̀ wọ́n lágbára Ọlọ́run. Ẹ ṣeun adúpẹ́, a tún máa pè yín, ìbànújẹ́ ò sì ní dé bá yín. Gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ wa lórílẹ̀-èdè Nàìjíríà, lórílẹ̀-èdè South Africa, lórílẹ̀-èdè Benin Republic, lórílẹ̀-èdè Niger, lórílẹ̀-èdè Burkina Faso, gbogbo ẹ̀yin tí Bajaj, ẹ̀yin tí orílẹ̀-èdè Amẹ́ríkà. Ẹ ṣeun adúpẹ́ tẹ́ ń wo wa, ìbànújẹ́ ò sì ní dé bá yín. Títí ọ̀la tá a tún jọ máa pàdé lágbára Ọlọ́run bá mi Èdùmàrè lákòókò kan náà mo ń dágbére fún yín pé ó ṣe kíni o. Ó dàbọ̀. Ǹjẹ́ ẹ ti gbọ́? Ǹjẹ́ ẹ ti gbọ́? Ǹjẹ́ ẹ ti gbọ́? Àjààbálẹ̀ ìròyìn tó jálẹ̀jáko níkànnì KAFTAN television Yorùbá. Bíná bá ń jó nínú pápá. Mọ̀jàlá ní délé ṣòfófó. Ǹjẹ́ ẹ ti gbọ́ ní ìròyìn àsìkò tí kì í jẹ́ kí tí aráàlú ó di sí gbogbo bó ṣe ń lọ láwùjọ lágbo òṣèlú. Ǹjẹ́ ẹ ti gbọ́? Lẹ́ka ọrọ̀ ajé. Ǹjẹ́ ẹ ti gbọ́? Eré ìdárayá. Ǹjẹ́ ẹ ti gbọ́? Agbo amúlùdùn kọ́. Ǹjẹ́ ẹ ti gbọ́? Ìkànnì KAFTAN television gbàràdà lọ́wọ́ alára fi ṣọmọ alára lóore. Agogo mọ́kànlá àárọ̀ títí di agogo 12 ọ̀sán péré. Ní gbogbo ọjọ́ ajé Monday títí di ọjọ́ Ẹtì Friday. KAFTAN television Yorùbá. Àwòdì wá lọ sí bàlọ́rẹ̀ yẹ. A padà dé lára ọ̀tún. Ọjọ́ kìíní oṣù kẹfà lè tó gbìnàyà padà. Ǹjẹ́ ẹ ti gbọ́? Ẹ pè sórí ètò láti dá sí àwọn ìròyìn tó ń jáde ní yàjóyàjó. Ǹjẹ́ ẹ ti gbọ́? Onílé kínká.